ohun tó ṣẹlẹ̀ nígbà náà mo jẹ́ kó repeat ṣé wọ́n ṣe pé kẹ́ máa make history ni history lẹ́yìn fẹ́ máa make ẹ fẹ́ máa make history all the time ohun tó bá ṣẹlẹ̀ síyàn ṣé bẹ́ẹ̀ mi máa ń gbọ́ wípé àwọn Yorùbá máa ń sọ wípé àgbà tó jì sí kòtò wọ́n lẹ́ni tó jì sí kòtò kọ́ra yòókù lọ́gbọ́n ni wá ìtẹni tó jì sí kòtò tí ò kára tí tó kù sọ́gbọ́n àfi tẹ́yìn náà bá tó jì sínú ẹ̀ ẹ wá fi ilé ayé ara yín gbá scores ẹ fi make history bí Awólọ́wọ̀ ṣe make history ní 1983 nìyẹn Abíọ́lá ṣe same thing òun náà tún make history ẹ ti rí bó tún ti jì sí kòtò yẹn náà ìwọ ètò tó wá gbọmọ lẹ́yìn wọn náà tún fẹ́ make history yẹn ó dẹ̀ ti rí wípé history yẹn ti ń sún òórùn sí ẹni mú òórùn rẹ̀ ti ń fẹ́ òórùn history yẹn ti ń fẹ́ and we have been telling you reporting to you advise you correct you to kó tún nǹkan ṣe but you refuse because you want to do ọfẹ ṣe tinú mi nìyí ṣe kò yẹ kí irú gbogbo stress yìí kó wà ńbẹ̀ fún yín Yorùbá ẹsẹ wà ń rig election because torí pé ẹ ṣe tó tọ́ ẹni wọ́n Nàìjíríà lẹ́fẹ́ ṣé wọ́n Nàìjíríà lẹ́ ń ṣe yẹn ẹni wọ́n Nàìjíríà ẹ dẹ̀ ń ṣe èrú ẹgbẹ́ Yorùbá nation jáde ẹ dáwọn tó ń ṣe Yorùbá ò ní lọ ẹ láwọn tó ń ṣe Yorùbá ẹni wọn ò ní lọ yes or no láwọn tó ń campaign fún òmìnira àfìgbà tí owó Tinubu sweet àfìgbà tó switch owó fún wọn tẹ́ ẹ pín fún wọn àwọn tẹ́bi ń pa àwọn ẹlẹ́bi àwọn ẹbí nà àwọn àǹtẹ́nù àwọn aláìlójútì àwọn oníjẹkújẹjẹ gbúdú jẹrá àwọn ẹlẹ́nu gbọ̀ngbọ̀n alátàrí pàlàbọ̀ ní gímú sọ́gi wọ́n gbà lọ́wọ́ yín wọ́n dẹ̀ bá yín fọ́jú ẹ̀ pọ̀ ilẹ̀ Yíbò náà bẹ́ẹ̀ ṣe rádaràdánù àwọn ẹlẹ́jẹkújẹ láàrin wọn náà ẹ fọ́jú gbogbo nǹkan ṣe papọ̀ ẹ nítorí pé wọ́n Nàìjíríà lẹ́fẹ́ ṣé wọ́n Nàìjíríà lẹ́ wọ́n ṣe lọ́wọ́ yìí ẹni Yíbò lè rúùlù yín ẹ dẹ̀ ní wọ́n Nàìjíríà ni ẹni bá ti jẹ́ Yorùbá Fúlàní tó bá jẹ́ Yorùbá Yíbò tó bá wà láàrin yín tó bá ti jẹ́ wípé bàbá rẹ̀ ní Yorùbá tó bá ti di pé torí pé ẹ fẹ́ ni tó fẹ́ ẹ máa nígbà náà lẹ́ẹ̀ máa gbé history jáde history tó ń repeat yẹn ẹ fẹ́ kó máa repeat rẹ̀ kan tún àwọn ọmọ yín pa again. Let me tell you something, my brother, my sister. You are welcome to this program. Please don't forget to like this program and share and like and love. Gbogbo ẹ máa mebo yín tó bá correct. Àwọn ọmọ oko ni wá tó gbọ́ kírakíra. Now, ká tiẹ̀ wá fi ti sentiment sílẹ̀. Tí Jagaban gbogbo yín lẹ mọ̀ pé ó ní health issue. Nísìn wọ́n ti charge battery wọn. Torí tí Tinubu bá bẹ̀rẹ̀ nígbà mi báyìí ó máa dàbí bẹ́líìtì ẹ̀rọ tó fẹ́ fòyọ dànù ni pípípí ló máa gbọ̀n ká bí bẹ́líìtì ẹ̀rọ tó fẹ́ fòyọ bẹ́líìtì ẹ̀rọ ẹ̀gẹ́ tó fẹ́ mọ̀ pé ẹ̀rọ ẹ̀gẹ́ bó ṣe máa ṣe pípípí bó ṣe máa ṣe nìyẹn ó máa dàbí bẹ́líìtì ẹ̀rọ tó fẹ́ fòyọ tó máa léfò tó máa súsùké wọ́n tún ti chájì bátìrì rẹ̀ nítorí bátìrì rẹ̀ ó ti chájì ó tún ti ṣe pépépé wọ́n dẹ̀ ti mọ̀ pé ó ní health issue káàtẹ̀ wá ní ṣúárìn tí wọ́n fẹ́ ṣe n tó fẹ́ ṣe yìí kán wá fún Tinubu certificate kó jẹ́ pé tíìmù ń tán ṣe lọ́wọ́ ìgéèmù ni wọ́n ń gbá fún yín èmi kàn imagine ni o mi sọ pé ó sì rí o mò ń imagine torí pé wọ́n fẹ́ kí agbára yẹn padà sí ilẹ̀ south tàbí kó wà ní east kó padà sí north lọ́dọ̀ wọn let me take an advice now wọ́n ti ń bá kéèsì lọ wọ́n láwọn da kéèsì nù torí pé wọ́n fẹ́ kó jẹ́ òfò onílé òfò àlejò now kéèsì yẹn ti ń lọ sí Èkó Jagaban nísìn wọ́n ti ń lọ sílé ẹjọ́ lé lórí wọ́n ní pé kí wọ́n wo beaver kí wọ́n kín ilé tó wà ńbẹ̀ do Òbí rí gbogbo tó wà mọ́dẹ̀ ti mọ̀ pé Òbí ló wìn nínú kéèsì bọ̀ torí wọ́n ti fi màgòmágó síbẹ̀ wọ́n sì máa tún ẹjọ́ yẹn pé wọ́n létí kàsúlẹ̀ wọ́n ti lè gbé dànù now káwá ní pé torí wípé wọ́n mọ̀ pàgbà yẹn fẹ́ wá sọ́dọ̀ wọn Tinubu ò dẹ̀ rẹ́dí láti gbé sílẹ̀ kò rẹ́dí láti gbà á máa play video bọ́n ṣe ní pé kán return gbogbo nǹkan yẹn á máa fi hàn yín later mò ń bọ̀ now kán wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe kíní ẹ̀ kó wá kú dẹ̀dẹ̀ kán ṣe swearing fún Tinubu now wọ́n máa dìbò governorship wọ́n mọ̀ pé Tinubu ló ní Èkó kí Tinubu mọ̀ tún wá wọlé lẹ́kọ̀ọ́ bóyá Labour Party ló máa wá wọlé ni o bóyá PDP ni o we don't even know we don't know even bóyá Sanwó-Olú náà wá padà máa torí mi mọ̀ pé máa rí ìgì ẹ̀ fún Sanwó-Olú ni kò ní wọlé tó bá wọlé wọ́n rí ìgì ẹ̀ fún mi torí kò sẹ́ni tó gba tiẹ̀ now kó wá jóun kó wá dédòmí nínú àwọn pátì tó kù yẹn náà wá wọlé kó wá padà wá yá kán wá padà wá rú kéèsì yẹn jáde pé no àfi tí Jagaban bá fi tó wà lọ́wọ́ ẹlẹ̀ kó fi tó wà lọ́wọ́ ẹlẹ̀ tí ẹ mọ̀ pé ó ti di òfò onílé òfò àlejò ó ti di òfò onílé ó ti lùsì lábùdó tó ti lùsì lẹ́kọ̀ọ́ because kò sẹ́ni tó gba tiẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́ agbára ti kúrò lọ́wọ́ bàbá sọ pé ó kú bó ṣe fẹ́ campaign wèrè fún wọn
tó láwọn èèyàn go gba tiẹ̀ mọ́ ó ti lulẹ̀ Gòláyátì ni ó ti fọ́ yakata lẹ́kọ̀ọ́ ó di Jẹ́ríkò ni ó ti wó lulẹ̀ kù wọ́n ti rókù ó ti wó lulẹ̀ yakata ó ti dòfo lé àbọ̀lẹ̀jọ kò rá Àbújá mú kò ré kò mú mọ́ ó ti wá fọ́jú pọ̀ ó bá tán ní gbogbo Ọ̀ṣun agbára tí kò lọ́ṣun agbára tí kò ní Ìbàdàn torí pé Ọ̀yọ́ Mákindé PDP ní Ọ̀ṣun PDP ní Ògùn state wọn ti di tibẹ̀ àti mọ̀ tí ó dà àti mẹ́ tí ó wọlé lẹ́kìtì lọ́wọ́ rọ́wọ́ mú lẹ́kìtì tí Tòǹdó àti mẹ́ mi ò mẹ́ tó wà lóńdó mi rò mọ́ ti dìbò gọ́vnà Tòǹdó àti mẹ́ tó wọlé PDP náà bá tún gbàjọba ní gbogbo ẹ̀ àti mọ̀ bóyá PDP ló máa wọlé lọ́ṣun lẹ́kọ̀ọ́ náà báyìí níṣẹ́ àti mọ̀ ló bá di gbogbo ẹ̀ bá tún wọ́jú pọ̀ now ká tiẹ̀ mọ́ wàá sọ̀rọ̀ kó wá dé pé Sanwó-Olú kan iná náà wá padà gbéjọba fún ní Èkó kí Tinubu wá wọlé kán wá padà ṣe ṣọ́rìn fún kó má ti ju bí oṣù méjì lọ kí Tinubu kó pafúká kó yámútúrú kán yámútúrú rẹ̀ dànù tó bá wá yámútúrú rẹ̀ tán who is the next that is sentimental àwọn Boko Haram of Nigeria àwọn máa deal pẹ̀lú yín kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe wọ́n pọ̀ ọmọ nínú Lekki Sogate ní ensas Babájídé Sanwó-Olú did nothing about it wọ́n bá wá sọ pé ẹ fẹ́ ṣe protest refinery tó wà ní Èkó wọ́n fẹ́ gbé Fúlàní gangan ló fẹ́ gbé Èkó mọ́ yín lọ́wọ́ not Yibo torí pé wọ́n ti rí gbogbo ibi tí resources wà tán tó fẹ́ kọ́ another refinery míì sí wọ́n ti target yín wọ́n target tó wà lẹ̀ wọ́n wá fẹ́ dojú Yibo àti Yorùbá kọra wọn torí ẹ̀yin méjèèjì lẹ́lẹ́ fẹ́ pín ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ lọ Fúlàní gangan ní target plant wọn lẹ́yìn lórí nílùú Èkó kì í ṣe Yibo wọ́n ti already dé Sẹ́ríkí nínú Èkó bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ ti rí gbogbo ibi tí resources wà tó ń dùn mọ́ wọn lẹ́nu refinery ẹ wo bí tẹ́ ẹ kọ́ sí tó tóbi tó àwọn gangan náà fẹ́ gbabẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa fi Sanwó-Olú ṣe remote control sẹ̀ntìmọ̀ máa pàṣẹ látòkè tó bá gbin pékin tí APC bá dún wọ́n ní kán ọ̀dà ọlọ́pàá ológun àgbàjọba ó ti lò máa handle security wọ́n wá máa da ìbọn bò yín nílùú Èkó kò sẹ́nibọ̀dì tó fẹ́ sọ̀rọ̀ wọ́n bá bí ìyẹ́ rẹ̀ lọ dìbò fún Sanwó-Olú ní Èkó ẹ̀ tí rí nǹkan kan tẹ́ ẹ bá dìbò fún APC but tí ẹgbẹ́ bá wà lókè ẹni tó bá wà nísàlẹ̀ wọ́n dì pẹ̀lú ara wọn kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ta lóhun tó wà lókè tó fẹ́ sọ pé ẹnìkan kúrò wọ́n á jọ fi gbàgàgà ni ẹni tó bá sán lórí ẹni nídìí ẹni tó bá gọ̀ bàbá Sanwó-Olú gọ̀ orin ó rẹ̀ dẹ́ ẹ nídìí higher hand Yorùbá nídìí ẹni tó bá burú kó tó burú àwọn bí ẹfún ṣe tán níwúrà lẹ nídìí lórí ipò ààrẹ lórí ipò nídìí àwọn tẹ́ máa ẹni tí ò ní gbọ́n tẹ́ ń wí tó máa dàbò yín pápá pò tẹ́yìn gan máa sá dànù bọ̀lẹ̀ tí mo tẹ̀ tí lókun lọ àwọn tẹ́ tó burú tó yẹ pé tó bá ṣe báyìí ṣùgbọ́n ire ni ó ṣe fún yín àwọn tẹ́ nídìí àṣọ lórí nìyẹn ẹni tó jẹ́ pé tó bá ti ń control bàbá sọ pé bírú ọ̀gá yín nínú ti Yorùbá nation ẹni pé bàbá sọ pé ló kó bóun tiẹ̀ ibi tó ń tọ́nù orí tiẹ̀ lọ tó wà ń kútọ́nu ilé tó wà ń kútọ́nu tó ń tọ́nù orí ẹ̀ báyìí tó ń tọ́nù orí ẹ̀ báyìí ẹni pé bàbá sọ pé ló ń já ráǹkì iṣẹ́ tiẹ̀ bàbá sọ pé ká ló dàbí tẹ́ni ni gbà kó gbé bàbá jókòó síbẹ̀ yẹn ìwà títa ni ẹ lọ àwọn pa àwọn èèyàn tèmi ìwọ ń gbádùn èèwọ̀n ń ṣe kílé èmi lèmi wà lójú kò wọ́n lè lọ ibi tó wọ̀ ká ló ṣèyẹn ni kẹ́nìbọ̀dì yín má máa control rúùlù ẹ̀ á níbi tó náà máa dé níbi tó wà lẹ́tí báyìí pé bóyá jọ plan irọ́ kalẹ̀ fún wa tẹ́lẹ̀ wọ́n jọ gbérọ́lẹ̀ fún wa láti bẹ̀rẹ̀ tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni ìdí ẹni tó bá wà ayọ̀ tí ò dẹ̀ jẹni tó ní ojú kòkòrò tó dẹ̀ ní ìtẹ́lọ́rùn nínú nǹkan kínkínní tán bá ń fún níwọ̀nba tó bá rí ògbùrọ̀ máa ní ìtẹ́lọ́rùn kò dẹ̀ gbúdọ̀ jẹ́ni tó jẹ́ wípé ó máa jẹ́ kí obìnrin tàbí ọkùnrin kó gba ìgbogbo ìgbésí ayé irú Sanwó-Olú ò lè rúlù ní Èkó ẹni di torí resources tó wà nílùú Èkó náà lágbára ẹni di ẹni tó yẹ pé ó máa jẹ́ dájú kálá má rẹ́rìn wúwa ìka àwọn tó sán lórí gidi gan àwọn lẹ́nìdì ṣùgbọ́n ní orí ò dáa yóò ṣe ń tẹ́ ń fẹ́ ṣùgbọ́n kò ní gbọ́ wọn ní wọ́n pé bàbá fadarism wèrè ká máa control gbèsè ayé ní bàbá lọ jókòó síbẹ̀ sẹ́sẹ̀ tilẹ̀ ní bíbẹ̀ kó wá kọ́lọ́pàá ẹ lọ arrest wèrè ibi tẹ́mi wá wọ́n arrest ẹni bàbá wo ló wọ́n àtọ́ fi pé gbogbo ibi tó tọwọ́ bọ̀ wọ́n àtọwọ́ bọ̀ yes wọ́n àtọwọ́ bọ̀ fúrọ̀ Tinubu yes gbogbo ẹnìbọ̀ tó bá ṣe bí olórí burúkú nínú Èkó kan gbé wọn yes ẹ lè nísinmi bẹ́ẹ̀ sí olómọ bá sì gbalagbala wọn á bí kan lọ arrest ẹ yes ṣùgbọ́n àwọn tí ó máa ṣe tán máa pa yín tán máa dá mu lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n máa gún yín nígò gún yín lọ́bẹ̀ gún yín lórí gún yín lọ́rùn tẹ́sí máa ṣe kò sí problem
tí wọ́n máa fọwọ́ létò irú bá mi sáyé ẹni tó pa wọn máa ó ṣẹ̀kẹ̀sẹ̀ náà máa hàngì ẹ̀ wọ́n máa sọkùn sóná so next time tó bá pa òun náà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlòmíì ò ní ṣerú ẹ̀ mọ́ kò ní try irú shit yẹn mọ́ kò ní ìdíwádìí kankan kò sí wádìí wọ́n hàngì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni yes tó ti rí bẹ́ẹ̀ wọ́n á pò sí ẹjọ́ ta ló há dá ikú àwọn ọmọ ní Lẹ́kì bẹ́ẹ̀ ni ta ló ọ̀dà rẹ̀ ọ̀gá tó jọ́gọ̀ ológun náà máa sọ sínú gbàgà bẹ́ẹ̀ ni nígbà tó bá jù sínú gbàgà tán tọ́jọ́ rẹ̀ tó yẹ pé àwọn ọmọ tó lásán àwọn ọmọ pépèpé náà máa ní kán tiná bọ̀ ń dì tiná bọ̀ lára ẹ fi gún lára báyìí tí sì dúró síbẹ̀ ẹyẹ máa yóò jẹ́wọ́ àwọn tó kó wá bẹ́ẹ̀ yes àwọn tó ṣán lórí lẹ nídìí kì í ṣe àwọn tó jẹ́ pé bàbá sọ pé ó máa rọ́dà táwọn bàbá máa tọ́nu orí wọn báyìí ẹ nídìí wọn ẹ nídìí àwọn ẹ mọ̀ pé ẹ̀yin gan stubborn ẹ̀yin pé ẹ̀yin ọmọ Yorùbá stubborn ẹ mọ̀ pé stubborn ẹ nídìí ẹni tó bá sán lórí díẹ̀ èmi irú èmi nìsín mi ò lè fẹ́ ẹni tó bá gọ̀ díẹ̀ ẹni tó bá burú bíntín tó ra burú bíntín ni mo nídìí torí pé mo burú díẹ̀ so bí mo ṣe burú díẹ̀ bá lọ fẹ́ ni tó rọ ẹdẹ ẹ̀mí àgbọ̀n díẹ̀ a máa fẹ́ ṣùgbọ́n tó náà máa burú díẹ̀ tẹ́kù tí bá ti gbé fún un náà fi ìbínú dá padà fún mi ìyẹn mo fẹ́ tó fi ìbínú dá padà fún mi àwọn yẹn yes torí èmi tí mo mọ̀ pé mo burú mi ò tún gbọdọ̀ bẹ́ni tó bá tún gọ̀ torí èmi ó kàn tó gbèsè ayé ẹ̀ pa ni torí tó bá múnú bí mi bá ranjú mọ́ lẹ́ẹ̀kan á lọ sí dáa mi kò sì ní dáa torí kò ní dáa ṣùgbọ́n tó náà fi tó bá ti di pé ìbínú yẹn ti ń pọ̀ jù èwo tí ẹ ní á jọ fúnra wa àdé parí ẹ̀ síbẹ̀ ẹ mọ̀ pé ń tẹ́ fẹ́ nu ẹ mọ̀ pé ń tẹ́ fẹ́ nu ẹ mà rí ẹ mọ̀ pé ń tẹ́ fẹ́ nu ẹ̀yin ọmọ Yorùbá ò fẹ́ ni tó gọ̀ torí ẹ gọ̀ ẹ gbọ́n bẹ́ẹ̀ ni torí tán bá ti yí orí yín báyìí ẹ wò ó kù 10 minutes tó kọ̀sẹ̀ kan tí wọ́n dìbò wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe campaign mọ̀dàrú yíbò ní Gbádébọ̀ o gbogbo yín dẹ̀ gbà bí ẹ ń gbàgbọ́ ọtí gbogbo yín dẹ̀ gbà bí ẹ ń gbàgbọ́ ọtí Ọlọ́run Ẹlẹ́dàá o ẹ dẹ̀ gbà ṣé ẹni pé ẹ nídìí iron hand wọ́n dẹ̀ fi búrẹ́dì tí ń kíní báyìí nítorí ambition Sanwó-Olú wọ́n dẹ̀ fi tọ́yín níbi tẹ́ ẹni Yorùbá mi o Gbádébọ̀ jàǹdọ̀ Fúnkẹ́ Akíndélé Yorùbá ni wọ́n o àkàntì ìtọ́pinpin títí jàǹdọ̀ ní ṣé kìí ṣe Fúlàní lò ṣùgbọ́n Adéníran ọmọlé Adéníran fún Yorùbá náà original àwọn Adéníran èèyàn original nu ọmọ Yorùbá làwọn méjèèjì wọ́n sọ pé èèyàn ọmọ Yorùbá original lélẹ́yìí ẹjẹ́ àdìbò fún wọn wá wáyé mọ́ Gbádébọ̀ wọ́n wá ń sọ fún pé Sanwó-Olú ní kẹ́ ẹ dìbò fún gbẹgbẹ Gbádébọ̀ yẹn Fúlàní wọ́n wá mú jàǹdọ̀ wọ́n gbàjù sẹ́gbẹ́ kan tó rántí ní èrà lóhun tiẹ̀ ẹ ti mọ̀ pé torí Sanwó-Olú ni gbogbo yín wá korí síbẹ̀ ó tó explain tẹ́ tó wá ń dìjọ òmìnira tẹ́ tó ń jìjà gbára tẹ́ níjọ òmìnira lẹ́ ń jà tẹ́ ẹ ti lọ sí United Nations lẹ́ẹ̀mọye ìgbà tẹ́ ẹ ní Fúlàní ló fẹ́ gbalẹ̀ bàbá yín tẹ́ ẹ ní Fúlàní ló dé Sunday Igboho kúrò Nàìjíríà tó fi wọ bẹ̀rẹ̀ republic tó fi lọ já dúró fún àzálíọ̀mù bẹ́ẹ̀ àbí lẹ́tà tó kọ sínú àzálíọ̀mù rẹ̀ kì í ṣe Fúlàní ló ní ó ní wọ́n léèyàn lókè Ògùn ó tún ti wá di yíbo ẹ̀ tí wọ́n á tọ́ọ̀nù ẹ̀ padà Ìgbòho àti wọ́n jọ ṣe meeting lórí social media pẹ̀lú ọba Akíntóyè o Professor Banji Akíntóyè àti Ìgbòho Sunday Ìgbòho àti Simeon Ekpa second in command di Biafra spokesman Biafra wọ́n ṣe meeting ní public yìí ẹ tún wá ní Ìgbò yẹn ló fẹ́ gba lẹ́yìn gbogbo yín wá tú roro yẹn wá fọ́n síta ẹ wá dàbí mùnàmù ẹ wá ń wú story ìwèrè kankan ẹ Yorùbá ńgbà tó kò lápàbí kan ẹ kìíní kan ló kí ló kàn yín pẹ̀lú bullshit yẹn ní 10 minutes kí ló kàn yín pẹ̀lú gbogbo story wọ́n bá láwọn ò fẹ́ jàǹdọ̀ ẹ ṣe ní pé Yorùbá wà ńbẹ̀ kan mú Sanwó-Olú jáde kan mú ẹlòmíì jáde yàtọ̀ fún Sanwó-Olú ẹ̀yin náà wá ní Sanwó-Olú yẹn ló dá ìyẹn túmọ̀ sí pé gbogbo yín ṣe APC member think ìjọ ọmọ àǹtí mi rò díẹ̀ rọ́dí ẹ̀ náà ọmọ pé tí ń rọ́pò ara yín nu kéèsì tó wà lẹ́ẹ̀ni lèmi ṣe ń yọra mi torí mi ò gbúdọ̀ dáràn tèmi Fúlàní ló pààyàn lókè Ògùn Fúlàní ló ń rẹ́pù Fúlàní asmẹ̀ ló pa bàbá àwọn ọmọ tèmi ní September 14 2018 ní Gusau bẹ́ẹ̀ ni ní Sanfara lọ́hùn Fúlàní ni kì í ṣe Yíbò bẹ́ẹ̀ ni Fúlàní ni kì í ṣe Yíbò ẹni tó dẹ̀ wà lórí ipò ààrẹ tí wọ́n ipa Tọ́pẹ́ Aródilé Fúlàní Buhari ni Fúlàní gbogbo Boko Haram tó dẹ̀ ń rẹ́ẹ̀dì nílẹ̀ Yorùbá Fúlàní ni àwọn Mayeti Allah is Fúlàní Tàwọn is Fúlàní so bó wá mo ti rí Yíbò tèmi àwọn bá ń gbé Yíbò àìní ẹ bá yí dàbẹ̀ yẹn sígbò mi ní gbé ẹrọ́ọ̀pù mi torí tó bá kà yín
kò sí kẹ́ tó ka nọ́mbà 3 ẹ mú orúkọ mi nínú àwọn mídíà bẹ́ẹ̀ tó mú ẹ bá ti ń bọ́ 3 kò sí kórúkọ mi mọ́ wà ń bẹ̀ ìdí nìyẹn tí mo fi bàbá yín yí ìdànù kẹ́ ronú yín kẹ́ mọ́ bá wọn dá sí tí ó kàn yín ẹ má dá sí tí ó kàn yín tó bá pé nǹkan kan ní yín ẹ gbóyún síta pé Fúlàní lẹ́yìn náà fẹ́ Sanwó-Olú lẹ́fẹ́ wọ́n tún wá ń ba jàǹdọ̀ jẹ́ ẹ̀yin ìkànnì náà tún wá ń bá wọn gbé pé jàǹdọ̀ yẹn lóòótọ́ kò dá ó rèpù ha ó fọ́ nìkan so ìyẹn túmọ̀ sí pé Sanwó-Olú kọ́ nìyẹn Sanwó-Olú ò lè wọlé ó ti pọ̀ mọ́ Lẹ́kí apààyàn ní Sanwó-Olú kò sí àlẹ́jì kankan bẹ́ẹ̀ ìwọ ni ọjà tán jó yìí ìwọ ló lọ jó jà ló rán yàn wọbẹ̀ APC member APC talk political talk Agbero of Lagos náà lọ jó ọjà torí pé ẹ fẹ́ kàn dìbò torí pé ẹ ti promise Sanwó-Olú kó máa di ọba lóṣòdì kò dẹ̀ kí sí ọmọ Èkó Sanwó-Olú kì í sí ọmọ Èkó báwo lẹ ṣe fẹ́ fi di ọba Òṣòdì ládùúgbò àwọn ọmọ Òṣòdì tó wà ń bẹ̀ wọ́n wá ń terrorize yín ọmọ àǹtí mi wọ́n ti change election wípé ó di Saturday tó ó di next ó di on the 18 náà máa dìbò Ọlọ́run ti bá mi sún wàhálà wọn síwájú kí gbogbo ibi ti kọjá lọ síwájú kémi ti rógbò tèmi lò káyé tèmi ti dáa kí n ti rọ́nà lọ kó tó di pé dìbò yín bẹ́ẹ̀ ni ìbò yín abẹ́rẹ́ tèmi á lọ kọ́nù òkun tó di ayé yín ò mọ̀ bàjẹ́ ni wọ́n ẹ́dòfò nílé òfò àlejò wọ́n gbòkè lọ́wọ́ yín wọ́n tó gbàsẹ̀lẹ̀ lọ́wọ́ yín wà dàbí ojú omi wà máa jó pírípírí tó bá tún wá di wípé ọwọ́ àrígìtè tàbújá yẹn wá wà ń bẹ́ẹ̀ Èkó yẹn wá bọ́mọ lọ́wọ́ wọ́n bá ti wá yámútúrù yín tán lọ́hùn wọ́n yámútúrù yín tán tó wá kù sẹ̀ǹtìmà síbẹ̀ àwa máa dí pẹ̀lú yín ní wàá sọ fún ipò orí yín tí ò pé òun á correct tó bá yá next time tó máa ń bá yín wí tí ìyá yín bá ń bá yín wí ẹ máa gbẹ̀kọ́ àgbàlagbà ni mí ẹ máa gbẹ̀kọ́ ìyá yín ni mo jẹ́ tí n bá ti ń sọ̀rọ̀ fún mi nínú yín ẹ máa gbọ́ mi á dáa fún yín gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí tínú yín dùn ẹ jẹ́ n fi fídíò yìí hàn yín ẹ jẹ́ agbọ́rọ̀ bàbá Adébánjọ bàbá kí náà porúkọ rẹ̀ bàbá Bode George ẹ jẹ́ ká gbọ́ nǹkan wí torí ẹ̀yin tẹ́ ń bára yín jà ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí. Sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ Èkó àkété ilé ọgbọ́n bó bá dúró kó ṣọ́ra kò ní yọgí Èkó gbàgbẹ̀rẹ̀. torí mi ti sọ pé ẹ mọ bí tẹ́ ẹ lọ tẹ́ bá ti gbé ilé ó ṣe tẹ́ ẹ ṣe lóru ẹ máa sá lọ ni o máa máa wò yín látòkè máa máa juwọ́ sí. lóòótọ́ bí ọmọ Yorùbá wà ní kéré o àwa náà gbé nǹkan tuntun dé ṣùgbọ́n ilé téèyàn bá fi tọkọ ń kọ́ ẹ̀yin náà lẹ́lẹ́ máa gbé máṣíìnì òyìnbó wá ẹ̀yin lẹ́lẹ́ máa ṣe báyìí ẹ ti lò ní Anambra a lò lẹ́kìtì a lò ní Ọ̀ṣun ẹ wá ní kò ṣiṣẹ́ mọ́ sórí kò tiẹ̀ ń ṣe pé kó jẹ́ pé yá ẹjọ́ ká tó dìbò ni ìjọ ọ̀bọ̀ ló ní kò ṣiṣẹ́ nǹkan tó mọlúàbí máa ṣe ni pé ẹ dá dúró ẹ jẹ́ á lọ wádìí ẹ̀ kí ló dé tí ò ṣiṣẹ́ wọ́n ń pàtẹ́wọ́ ń jó ó dèèyàn mélòó lórí tó bẹ̀rẹ̀ sí jó kiri ní Nàìjíríà torí mi ti sọ pé ẹ mọ bí tẹ́ ẹ lọ tẹ́ bá ti gbé ilé ó ṣe tẹ́ ẹ ṣe lóru ẹ máa sá lọ ni o máa máa wò yín látòkè máa máa juwọ́ sí. tọ́wọ́ bá ṣe wùrúwúrú tó jù bẹ́ẹ̀ kí ni mò ń retí búlùkàkù ṣe fọwọ́ lẹ́rán ni pé ìmọ̀ wọ̀lú o èṣù olórí méje wọ̀lú o Fẹ́mi tó bá jẹ́ pé wọlé lóòótọ́ ẹ kí ni fẹ́ ṣe sí bọ̀tẹ́ bá ti fi rọ́ṣẹ́ wọ́n fàbò sí náà announce result wọ́n ní ó ti dà bẹ́ẹ̀ pé ọmọ wa ni ẹ jẹ́ ó ṣe ọmọ ni lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká ní ìbí wo ló bẹ̀bẹ̀rẹ̀ ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ kójú lè tẹ̀sù tó bá wọlé lóòótọ́ kí ni fẹ́ ṣe sí gbogbo àwọn èèyàn ló wọlé bàìtúláàsì ó ṣe jó òru ló kàwé
ló kà jáde ṣá ká máa ń ka result lóru jáde tó bá mọ̀ nílẹ̀ Yorùbá nǹkan tẹ́ bá ṣe nínú kùnkùn kí ló máa ń gbẹ̀yìn. history gbogbo wa la mọ̀ èwo làbúrò ká òru àdí táìmù tó kà lóru ó kà ní torí mi ìsùn bí íńtánẹ́ẹ̀tì mi ṣe lóòótọ́ á tún róòlù àfìgbà tán ní nǹkan bíi ó bọ́ sí 4:45 lọ́dọ̀ tèmi 4:45 lọ́dọ̀ mi ni wọ́n announce pé Jagaban ló wọlé olólórí burúkú lélẹ̀ ìgbà tẹ̀dẹ̀ ń kà láti bẹ̀rẹ̀ tó bá ti lè di bí aago 8 ẹ̀ stop ẹ̀ lẹ́ẹ̀kà mọ́ ẹ wá lẹ̀ ṣiṣẹ́ dòru gbogbo ohun tá a bá dẹ̀ fi òkùnkùn ṣe ọmọ tá a bá bínú òkùnkùn ọmọ òkùnkùn ni ó jẹ. What is all this lying? Yes, very much mother is an evil woman. That's the choice between him and his father. Wale was why is he Wale? And their family house was at the city hall. àwọn ní pé Favour tí ìyá ẹ bá jẹ́ Ìgbò kan ṣé ní láti ń fẹ́ Ìgbò ni patrimonial ni nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà ọkùnrin lọmọ orúkọ ọkùnrin lọmọ ń jẹ́ kò ń ṣe tìyá. Gómìnà Ondo Akérédolú mo níyàwó ẹ̀ ti wá ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Gómìnà Ọ̀ṣun ta nìyá ẹ̀ òun tiẹ̀ tí wá gbọ́ Ìgbò òun kọ́ ni gómìnà wa ń sìn. Ọ̀yọ́ gómìnà Ọ̀yọ́ kí lorúkọ ìyàwó ẹ̀ ibo níyàwó ẹ̀ ti wá Bayelsa. Bayelsa. Ṣèyí ọmọ Bọ́lá ọkùnrin yẹn tó ń fi gbogbo advice kù ta nìyá ẹ̀ ta ni kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé ta nìyá ẹ̀ gbóló ti wá. So àbòsí ní gbogbo ìsọkúsọ tó ń sọ èèyàn kan ṣe. Bàbá ẹ̀ ọmọ pópó àgùdà ni ọmọ Rose Favour ọmọ pópó ṣé pópó àgùdà ọ̀dẹ̀ wá sí mọ́lẹ̀ oṣooṣù Èkó mọ́. The beauty of Lagos is that we are all interconnected. Rose Favour started his political career with PDP. Àwọn ọmọ Èkó kan jáde tílé tó kó nǹkan tó bá wọn ẹ láti lọ dìbò ẹ jẹ́jẹ́ kó lọ́lẹ̀ ẹ̀ tó bá dẹ̀ ti fa nǹkan ẹ tó fẹ́ fà tó lọ fa wàhálà lọ́hùn ibi tó máa bára ẹ̀ kò sọ́mọ ọ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ kò dẹ̀ sálágídí kankan tó máa sọ wọn a máa má jáde kí ló fẹ́ ṣe fún ẹ lẹ́yìn ikú sàárè ni tí òun ní wo tọ́wọ́ bá bà wọ́n ẹni tó ń rò pé ó wà nkíní kò ní lè gbà wọ́n lẹ̀ tipátipá ni pé ká má jáde tó bá jáde tó bá dìbò fún Sanwó-Olú a ò ní padà ó kàn fọnù ni ó ti fa nǹkan àti rìpọ́ọ̀tì ẹ o kó mọ̀ àti rìpọ́ọ̀tì ẹ tí kò bá dúndùnkúndùn bì kan kélé àgbè o àti eléwì tó lọ ń kéwì ó bẹ̀rẹ̀ sí sọ pé èèyàn ọmọ Èkó ẹran mú ẹran dí ẹran ju kinní kan kí Ìgbò kan má wàá ṣe kinní ṣé Ìgbò kì í san tax lẹ́kọ̀ọ́. I'm saying this publicly. Don't allow their lies. Ask them, ask the governor, what have you done to deserve our vote? What would you do to encourage us to vote for you? That's what we want to hear. Tí àwọn tó ti ń ṣèjọba fún wa látijọ́ yìí tó bá jẹ́ pé ìjọba wọn ó tẹ́ yín lọ́rùn ẹ dìbò fún wọn. Tí ó bá jẹ́ pé àlàáfíà tó fámìlì ẹ látijọ́ náà ti wà ń bẹ̀ títí dèní ẹ dìbò fún wọn. Ẹ wá ní di lọ́la o kẹ́ bẹ̀rẹ̀ sí kégbe o ìlú le o kò sówó lóde ìlú le o kò sówó lóde obìnrin ń kígbe ọkùnrin ń kígbe kálukú ló ń kégbe owó àwa ti dé ilé ẹgbì
àwọn ọmọ yìí ni kán wò ó, kán lajú wọn, kán má sọ wípé nítorí pé wọ́n ṣèṣe kú ẹni tó tiẹ̀ lóhùn ṣe náà ti ní ẹ má bínú bá ṣìṣe ni o, pé ètò òun máa ṣe ní ètò ń bọ̀ yìí o, àwọn máa ṣàtúnṣe. Ẹ má jókòó lé o, torí tẹ bá jókòó lé àjẹkù yà lẹ́jẹ̀ o, and that is the truth. Ẹ bọ́ta ẹ dìbò yín fún ẹni tó bá wù yín. Kó wá dìbò fún mi o, àbí kó dìbò fún èèyàn kankan. Dìbò fún ẹni tó bá mọ̀ wípé eléyìí á ṣe, á sọ ìlú dẹ̀rọ̀, á ṣe é fọkàn tán, kò ní kówó yín jẹ fúnyàwó ẹ̀ àtọmọ ẹ̀ àti ọmọ ẹ̀ obìnrin báwọn nìkan ló ń gbé síbí gbé sọ̀hún gbé sọ̀hún. mo fẹ́ kí ọ̀hún níbí ṣé ẹ mọ̀ wípé bàbá Bode George wà neutral nínú kéèsì tó wà nílẹ̀, ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ pé wà neutral ni pé bàbá Bode George ò kì í ṣe Labour Party o, PDP ni o, ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ó dẹ̀ ń fight fún Gbádébọ̀ pé kẹ́ mọ́ sọ pé ọmọ Yíbò ni, PDP sáà ni Bode George. Òun náà sọ fún ó lè dìbò fẹ́ni tó bá wù yín, ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ yẹn no lọ́rọ̀ wọn, no ni no, wọ́n bá ń gbọ́ no go area bẹ́ẹ̀ sọ bàbá ọkọ mi á ní no go area, torí bàbá máa ń sọ nígbà kan pé tó o bá ń ṣiṣẹ́ tó o ń ṣòwò tàbí o ń ṣe nǹkan kan máa nípinnu àti máa fi owó pamọ́, mọ̀mọ́ jẹ́ni tó bá ń fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun, máa ní nǹkan fi pamọ́. So wá rírú àwọn owó bá wọn èèyàn máa ń pè ní no go area. Kò sírú ebi ikú tí ò bá pa ọ́ ò gbúdọ̀ dọ́nà bẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ilé no go area ni wọ́n kò gbàgbé wọn síbẹ̀. PDP sáré tí wọ́n kọ síbẹ̀, wọ́n ní alága, wọ́n ní olóyè Bode George, igbákejì alága tẹ́lẹ̀ fún PDP, igbákejì alága tẹ́lẹ̀ fún PDP ọ̀rẹ́ o, kò sì gbégbá dìbò nísìn o, sọrí pé kìí ṣe pé ó ní ìdìpò, ìwọ ni kó ronú ẹ̀ dáadáa. Ọmọ rẹ̀ ò jìyà mọ́ o, ó ti lọ́mọ ọmọ o, grandpa ni wọ́n. So ẹnu àwọn ọdẹ náà jọ wà ní location náà, ẹnu wọn rùn. Ìwọ tó o bá mọ̀ pé o wà ní Nàìjíríà lọ́wọ́ tí ara ni ẹ, tí tàǹtà ẹ, tí yà ń jẹ ń tẹ̀mí fọkàn tẹ̀mí promise ẹ pé ó máa ṣẹlẹ̀, kò tí ì dé o, ṣùgbọ́n tó bá ti dé èmi á tún jí ẹ pé ó ti tó àsìkò, ó yá ẹ dìde, ó yá ẹ dìde, ẹ tagìrì bọ̀ lásìkò yìí. Èkó yìí ẹ mọ̀ tún lọ rè bọ́ bẹ́ẹ̀, torí tí bá ní ọ̀sẹ̀ yìí ni Yorùbá nation máa dúró, mo ṣe fíìmù rọ́mù ń pa. Tí bá ní oṣù yìí ni Yorùbá máa pín, tó ní kálukú máa lọ nílọ rẹ̀ nínú oṣù yìí, fíìmù ni èmi ò kì í dánu lórí ètò tèmi bí òtítọ́ ni. Yorùbá nation máa dúró ní oṣù yìí, èmi máa ń sọ fún yín láìmọye ìgbà, mo ní kò lè ṣẹlẹ̀ nínú oṣù yìí. Tí bá níbẹ̀ ni nínú oṣù sí lẹ́ẹ̀dìbò gómìnà. So now kó mọ́ bá di òfò lé òfò àlejò bọ́ta mọ́ dìbò fún àwọn àná tẹ́tàtìmọ̀ yesterday tẹ́tàtìmọ̀ past, ẹ mọ́ dìbò fún wọn. Bí bẹ́ẹ̀ kọ́ ohun tó ṣẹlẹ̀ nínú EndSARS máa repeat again. Ẹ má gbàgbé pé two squad Àbújá àtèkó náà wà, wọ́n bá ṣe ń generate lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ generate l'Àbújá. Ṣé bẹ́ẹ̀ ní refinery wà ń bẹ́ o, gbogbo etí òkun etí ẹ̀sán náà ti kó àwọn boat, náà ti kó àwọn warship, wọ́n ti kó gbogbo ẹ̀ síbẹ̀. Àwọn mọ́tò orí omi gbogbo ẹ̀ wọ́n sì kú ti wà ń bẹ̀ tán ti kó pẹ̀lú àwọn China tí wọ́n kó, tí wọ́n gbé dání Dàgàmù. Wọ́n ní kọ́sítọ́ọ̀mù yín lẹ́kọ̀ọ́ nísìnyí, wọ́n láwọn China náà ń ṣe kọ́sítọ́ọ̀mù yín o, àwọn kọ́sítọ́ọ̀mù yín wọ́n láwọn China ló ń control custom. Wọ́n ti gba custom already. Ní tilẹ̀ Yorùbá wọ́n ti gbà, wọ́n gba tilẹ̀ Haúsá ẹ̀ẹ̀dà lórí ìyẹn o. Ṣùgbọ́n ẹni tí ó bá yín ṣe tí gbogbo àwọn nǹkan yóò fi stop, torí gbà yí àwọn Sanwó-Olú yìí, Sanwó Àdánù àti Babájídé Sanwó-Olú yìí àti Jagaban, àwọn náà ń jẹ́ kán rí gbogbo ọ̀rọ̀ yín gbé o. Ní tẹ́nà àti Sanwó-Olú yìí náà ni refinery ńlá dé sẹ́kọ̀ọ́, wọ́n ti ta gbogbo bẹ̀ yẹn. Wọ́n èdè ẹ̀sọ́ ọmọ ìlú yín, wọ́n ń sọ ọmọ Èkó. Ṣé gbogbo ogún yín wọ́n fẹ́ tàtán lójú ayé yín fún Williams tó jọmọ yín nínú ejú Èkó, kọtabo rẹ̀ nínú Èkó ni wọ́n bá yín yanjú ẹ̀ dànù. Ṣé ìdájọ́ wà dè ní ṣẹ́mẹ́ tó pa? Ṣé ọmọ ibi tó ti wá ní 1999 nígbà tí Jagaban náà máa jẹ́ ńgbà náà lọ, ẹ wo nǹkan ṣe fún yín. So kó wá ronú ẹ̀ dáadáa, kó o má dìbò ẹfẹ́ni tí ó tó fi kú pa ẹ́ lẹ́lẹ́kejì. Àwọn tán lè dájú tó jẹ́ pé nígbà palliative gbogbo orílẹ̀-èdè àgbáyé ni mo rí báwọn èèyàn ṣe ń gbóúnjẹ lọ fáwọn èèyàn wọn nulẹ̀ ni wọ́n ń gbóúnjẹ lọ sínú ilé báyìí ni. Kódà dòrò trumpet Donald Trump ó tún gbóúnjẹ lọ àwọn èèyàn rẹ̀ sọ pé àwọn ò ní fóòtì fún,
ó tún nínú pandemic yẹn ó ń pín oúnjẹ kiri wọ́n láwọn wọ́n gba oúnjẹ yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n láwọn ò ní fòtì fún láwọn òyìnbó wọ́n láwọn ò ní fòtì fún wọ́n ẹ̀tẹ́yìn ò lè gbára yín kẹ́ ẹ gbéra yín gbà lọ́wọ́ òyìnbó àjòjì àwọn òyìnbó ń control yín Arab ń control yín ẹ̀yin náà òkun wá lè gbára yín gbà àwọn ti Kàbá àti ọ̀dọ̀ yín náà tún control yín ẹ tún wá wà nínú agbede méjì wọ́n mọ̀ wípé àwọn tó ń polongo fún wọn tó ń bá wọn sọ̀rọ̀ lórí social media ẹ bi wọ́n léèrè àwọn tó wà social media wọn sí ní Nàìjíríà àwọn tí wọ́n rí pé pàdé tèmi ní lágbájá mo láìkí ẹ̀ bàjẹ́ torí pé ó support Jagaban bí léèrè pé bo ló ń gbé ṣé Nàìjíríà ló wà so ń bẹ́ẹ̀ bí tí ìyá ti ń jẹ yín sí òní dual passport lọ́wọ́ tó bá dágbá ó sì òní lọ èmi wà lẹ́yìn òdì mo wá ń sọ fún wọn tó wà nínú iná wípé máa múná yẹn yá ẹni tó so lórí tó ń bá yín fẹ́tẹ́gùn sínú iná tó ń jó yín tèmi wá ń support ẹ̀ tèmi náà ń bá fẹ́tẹ́gùn sí sọ mọ̀ pé wọ́n ní iná ń jó ìwọ kọ́ lọ yẹ kó ronú pé yẹ kó yẹ rẹ̀ kú èmi tèmi ò sí bẹ́ẹ̀ tèmi náà wá ń support àwọn tó ń fẹ́ náà mọ̀ pé kàlẹ̀ ẹ̀ka ìkàlẹ̀ anybody tó bá ń support irú wọn ọdún 8 péré náà lò wọ́n dẹ̀ báyé yín jẹ́ tútú ṣùgbọ́n tẹ́ bá wọn pẹ́ fẹ́ nísinmi níwọ̀nba ẹ jẹ́ kán má bùjá àwọn tán láwọn ti ń mú lọ Èkó yẹn ẹ mọ́ gbà fún wọn o Mákindé pẹ̀lú ó ní nǹkan tó náà ṣe ń bàdàn pẹ̀lú bó ṣe fojú yín rí ní gbogbo Òkè Ògùn ẹ tún sunkún pé Mákindé lẹ tún fẹ́ dìbò fún wọn tó ti pọ́nwó fún yín wọ́n ti pínwó fún yín Mákindé lẹ tún sọ pé ẹ fẹ́ dìbò fún ẹni bá yẹ yín rún gbogbo tó ṣẹlẹ̀ lẹ́kùnkùn tẹ́lẹ̀ ń lọ rìpọ́ọ̀tù tí ò ṣẹlẹ̀ ẹ mọ iye ọba tó ń jẹ gbogbo Òkè Ògùn náà ti fi Fúlàní jẹ tán fi Sẹ́ríkì jẹ tán fi ń jẹ káàkiri gbogbo Òkè Ògùn náà ti cut battalion sí Ṣèyí Mákindé ò ṣe kankan sí gbogbo rìpọ́ọ̀tù tó ń ṣẹlẹ̀ lókè Ògùn ní gbogbo Ìbàràpá méjèèjé kí ni ìgbésẹ̀ tí Babájídé Sanwó-Olú tí Mákindé ṣe síbẹ̀ ẹ tún sunkún pé Ṣèyí Mákindé lọ́lẹ̀ tó fẹ́ iṣẹ́ yẹ òkì tán lára yín ni ṣé dandan ní kẹ́ ẹ dìbò fún wọn lẹ́lẹ́kejì ni wọ́n ti ṣe tàkọ́kọ́ ẹ jẹ́ kán máa lọ ẹ ti tẹ́sítì wọn wò ẹ jẹ́ kẹ́lòmíì wá ẹ jẹ́ kẹ́lòmíì wá mọ̀mọ́ sọ pé áńgẹ́lì tá a ti mọ̀ ti pẹ́ àwọn òwe olórí burúkú tó máa ń bí mi àwọn áńgẹ́lì tá a ti mọ̀ ti pẹ́ áńgẹ́lì tá a ti mọ̀ ti pẹ́ ni wọ́n ẹ máa jẹ́ ká máa faradà ó sàn ju áńgẹ́lì tó máa délé ní lọ èṣù tá a ti mọ̀ ti pẹ́ ó sàn ju áńgẹ́lì tó ẹsẹ̀ mọ́ lè bẹ́ yí padà o mọ́ gbàgbé pé kí Jésù tó wá sílé ayé àwọn áńgẹ́lì kan ti wà tẹ́lẹ̀ tán wùwà tó ń wọn kí Jésù tó dé o bẹ́ẹ̀ ni èṣù kí wọ́n tó gbé àwọn ti Ògún Ọya Ọbàtálá nǹkan kan náà lẹ́ ń bọ tẹ́lẹ̀ káwọn yẹn náà tó dé o pàtó tó dé náà tó ń kọ́ gbogbo mọ́ tẹ́tẹ́ tó náà ẹ̀tún bọ̀wọ̀ fún wọn náà àfìgbà tán ló tán lẹ̀ tó ń ròyìn wọn pé Ògún lákàáyé òsì mọ́lẹ̀ lẹ̀ tó ń lò wọn ayé lála Ọya Ọ̀ṣun rèé o arọmọlẹ́kún ni ògbà tó wà láyé ẹ̀ mọ́ fún gbàgbà lójú ni Ọya ńkọ́ Ọya Òrìrì ẹ̀yìn ẹ̀yẹ rẹ̀ ńgbà tó wà láyé ni Ìgbòkú tán kọ́ ló tó déyàn fún tó di ní tẹ́ẹ̀ fi ń bọ Ọ̀ṣun ńkọ́ Ìgbòkú tán lẹ tó mọ iyì rẹ̀ Ògún ṣégbà tó wà láyé sẹ́ mọ iyì rẹ̀ ṣe bígbà tí Ògún kú tán lẹ tó mọ yìí kó yẹ kẹ́ máa bọ́ lẹ́sẹ̀ wá ń bọ́ lẹ́sẹ̀ wá ń ṣe wàhálà máa ṣe ẹsẹ̀ máa pé tí nǹkan bá ti fẹ́ ṣe yín o òun ni kẹ́ ẹ lọ sáré lọ bá àrà ńkọ́ Ọbàtálá ọba táàsọ ọba takuntakun ẹ tó ń kí dáadáa Ìgbòho àláyé sẹ mọ iyì rẹ̀ Jésù ọmọ Júù ní Jésù ọmọ ebéèrú lọ́hùn nílẹ̀ ebéèrú lọ́hùn Ìgbòho àláyé sẹ mọ iyì rẹ̀ Ìgbòho tọkọtẹlẹ jáàjù lẹ́ńkárí òfò gbogbo wà láyé sẹ́ mọ yí wọn ẹ lè mọ yí wọn ó pè yín kẹ́ mọ yí àwọn tó ń fìyà jẹ yín àwọn tó ń fìyà jẹ yín gbẹ́nà lẹ́ máa sáré tàlẹ́ àwọn tó bá wá ń gbèjà yín gbẹ́nà tẹ́ bá wá ṣe fún àwọn nígbà tẹ́ bá wá pa wọ́n tán lẹ́wọ̀ mọ yí wọn gbogbo àwọn Bọ́lá Ìgè àwọn dàlẹ́nì àgbà tán yanjú wọn ẹni bá ti lè sòótọ́ ọ̀rọ̀ báyìí àfi tán bá mọ̀ balẹ̀ kí ló dé ìlú tí ò lófin ẹ sì fẹ́ dúró sẹ́nu ìlú tí ò lófin àwọn ọmọ yín kàwé ṣé wọ́n fi yín ré ni ọmọ tẹ́ ẹ bí tẹ́ ẹ jìyà fún you are the leader of tomorrow lẹ́ sọ fáwọn ọmọ tẹ́ ẹ bí látọjọ́ ẹ̀yin gangan tẹ́ ẹ sọ̀rọ̀ gan wọ́n sọ fún yín nígbà tẹ́ wà léwe pé you are the leader so ó ti di ìdí atalẹ̀ parí àti ti di gálà wọ́n ní bókèdè bá dàgbà tán wọ́n lọ mú ọmọ rẹ̀ ló mú ẹ̀yin ò mú ọmọ yín mọ́ ọmọ yín gò mú ti yín ọmọ tí yín náà tún mú lọ sẹ́yìn ti rí ọmọ yín mú ṣùgbọ́n ọmọ tó bá mówó délé ní ìyẹ́ òyìn ẹ wá mú gbogbo inú ọjà ẹ mú gbogbo inú Èkó gbogbo ilẹ̀ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda gbà tí wọ́n dìbò tọrẹ ẹgbẹ́ lọ́sùn gbà náà bí Tinubu ṣe kó èèyàn lọ́sọ̀sùn ni nígbà tó Oyètọ́lá tán lọ rẹ̀ da gbogbo Èkó sógbórú Tinubu dà wípé òun ní owó lọ́wọ́ ju gbogbo Ọ̀ṣun lọ kí wá ní Tinubu ṣe sọ́sùn ṣe bọ́mọ Ọ̀ṣun ni Ìrágbìjí dójú ọmọ rẹ̀ kí ni tó ṣe sí Ìrágbìjí nọ́ọ̀sì
because ó ti claim Èkó ipò ló lé Èkó ọ ìsọmọ Èkó dẹ̀ claim Èkó ìlú téèyàn bá claim pé ó ní ó yẹ kẹ́ ẹ ṣe nǹkan kan bẹ́ẹ̀ táì ó ní hospital ńlá tó ti lè gba treatment wípé bọ́ọ̀ bá tiẹ̀ lè rí flight lọ wá sí hospital tó ń gbé lọ́nà ìkírẹ́ tí wò dá sílẹ̀ sí Nàìjíríà ẹ̀ dá sílẹ̀ ẹ̀ dẹ̀ lówó kí gbogbo ẹ̀yin gómìnà yẹn gbogbo yín tẹ́ pé ayé ní Kaaba APC member yẹn kí kọ̀ọ̀kan ló yá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ APC yẹn tíìmù yẹn ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ó yá iye báyìí la máa rẹ gbogbo yín fi 10 million sílẹ̀ okay 20 million kò pọ̀jù nínú tá ẹ léṣe náà ẹ mọ owó tẹ́ fi ṣe fàájì 20 million lẹ́yìn APC lásán kẹ́ wá kọ́ hospital tó pé kò sírú ẹ̀ ní àgbáyé tí ò sírú ẹ̀ ní àgbáyé kò sí equipment tó jẹ́ pé bóyá téèyàn bá gbéyàn lọ sí America ní United Kingdom wọ́n máa ní treatment yìí o America láti lè ṣe irinṣẹ́ tán ló wà l'America yẹn ẹ rà irú treatment ilé o Canada lẹ ti lè rí ẹ tó rà ẹ fi sọ́dọ̀ yín so that gbogbo tí wọ́n rí níbì kan ẹ̀yin ó make sure ẹ dáwó yẹn lẹ́yìn Kaaba yẹn PDP náà gbogbo yẹn ṣe mẹ́ koríkorí ẹ wà dá gbogbo yín wá ṣe àwọn èèyàn lẹ́mọ ẹ kálukú yín máa ní department kó kálukú mọ́mọ́ tiẹ̀ síbẹ̀ tí department àwọn tó bá dé gynecology ni o àwọn tó máa ṣe gbá ni o àwọn owó tó bá generate bẹ́ẹ̀ ṣe bí department oníkálukú máa wà bóyá àwọn tó ń ṣojú ẹ ti mọye tó máa wọlé fún àwọn tó ń ṣojú lójúmọ́ àwọn tó ń ṣe ojú ẹ mọye díẹ̀ ẹ máa fún wọn ní discount ni tó bá yẹ pé tó bá lọ sí private hospital tó bá yẹ pé 100,000 naira náà fẹ́ fi ṣe ojú ẹ̀yin máa gba bóyá bí 40,000 naira 50,000 naira ó máa dín lọ́dọ̀ tí fún discount ẹ̀yin gangan tí nǹkan bá ń ṣe yín wọ́n gbé yín lọ bẹ̀ láti lọ treat yín kì í ṣe pọ́sẹ̀ máa fly yín lọ kódà gara Amẹ́ríkà gbótò wọn máa wá síbẹ̀ torí pé lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn ohun tó fẹ́ fi tọ́jú náà wọ́n ní kó lọ Canada wọ́n ní kó máa bọ̀ wá sí United Kingdom á wọ́ sódò tí yín pé jẹ́ kó tiẹ̀ máa wá gbogbo museum gbogbo tẹ́yẹ ká ẹ fi ṣe museum ẹ rí museum kankan ṣe even gan Badagry museum yín tó wà Badagry ti dógùn ó ti dọ̀tí ẹ lè paint ẹ kẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ ṣe títí kẹ́ ẹ da títí síbẹ̀ kó ṣe gbogbo bẹ̀ kẹ́ ẹ fà dànù káwọn èèyàn máa ṣe business kan máa tajà bẹ́ẹ̀ káwọn èèyàn lọ́jà máa ta mẹ́jẹ̀ kan mú ṣọ́ọ̀bù síbẹ̀ kẹ́ ẹ wá shopping complex tó wà òkè kẹ́ ẹ sí síbẹ̀ káwọn èèyàn máa rí nǹkan gbogbo àwọn igi yín gbogbo ẹ̀ lẹ ti wó tán tó já wọn igi ìṣẹ̀ǹbáyé tó yẹ kẹ́ ẹ lò ẹ ti wo ẹ lè ṣe tẹlifíṣàn fúnra yín ayé yín rún ẹ lè ṣe rédíò ẹ lè ṣe kankan tí ń ti ta kò sí nǹkan kan gbogbo àwọn ibi tó yẹ kẹ́ ẹ wá fún tourism ní ìlú wa ní oko tèmi wàlẹ́ tó o bá dí àwọn òkúta àwọn òkè tó wà ń bẹ̀ lásán tourism làwọn òkúta yẹn yí ìgboro ká ni tó bá tún wá gun òkè yẹn já odò pósí wà ń bẹ̀ odò kan wà ń bẹ̀ tó ń pè ní odò pósí sáìsì pósí ni ó green ní orí òkè tí mò ń sọ yìí bí green bí sáìsì pósí lórí sáìsì pósí ni ẹni tó ní téèyàn bá kó sínú rẹ̀ á lọ yọ ní ìmẹ̀sí ilé gbogbo àwọn yẹn tourism nítorí káwọn èèyàn lọ máa bọ kán lọ máa wò kí ṣe pé kán máa forí balẹ̀ kán lọ máa wò kán máa sanwó kí títì kẹ́ ẹ fi títì gbà kẹ́ ẹ gba títì dé bẹ́ẹ̀ kẹ́ ẹ da títì dé ibẹ̀ kí ṣọ́ọ̀pù wà kí gbogbo orí àwọn òkúta yẹn kán ra kọ́ nǹkan síbẹ̀ kó yẹ pé àwọn èèyàn máa wá ẹ wo yòókù tó máa generate bẹ́ẹ̀ tẹ́ máa rí níbẹ̀ wọ́n á wá láti ìlú òyìnbó wá sí ìlúbẹ̀ yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni níbẹ̀ yẹn náà odò kan tó wà bẹ́ẹ̀ kan tó ń pè ní odò àmù lórí òkúta yẹn náà ni kò jìnnà sódò òpó sí yẹn odò àmù ẹnu rẹ̀ báyìí róbó tó bí ẹnu àmù ni ìdí rẹ̀ wá fẹ̀ kò sí bí ẹ̀rùn ṣe lè ṣe tó kó wà nínú ẹ̀rùn omi sì máa wà nínú bẹ̀ ẹnu rẹ̀ róbó tó báyìí ní ẹnu rẹ̀ dàbí sáìsì àmù ó wá gbọn bí kòkò ṣe rí yẹn bẹ́ẹ̀ ló ṣe rí odò yẹn wọ́n pè lódò àmù lórí òkúta yẹn ibòmí tí wọ́n bẹ̀ tó pé òkúta yẹn tóbi ló gùn lọ gbogbo abẹ́rẹ́ báyìí ó hópùn ni ibẹ̀ làwọn chọ́ọ̀chì kérúbù máa ń lò gbogbo àwọn chọ́ọ̀chì máa ń lò bẹ̀ bódò máa rọ̀ báyìí bí ilẹ̀ bí iná kò ní dé abẹ́ yẹn odò lè pa àwọn èèyàn ó lanu báyìí bí tẹ́ǹtì ni gbogbo tó yẹ kẹ́ máa fi ṣe terrorism kẹ́ máa rówó bẹ́ẹ̀ kẹ́ máa fi maintain country yín àìmọye orílẹ̀-èdè tó àwọn state tó wà bẹ́ẹ̀ yẹn omi òkun pupa àti dúdú àti tó wà ní òkìtì pupa gbogbo àwọn yẹn náà kọ́ tó yẹ kẹ́ fi ṣe omi tí wọ́n lọ wò ní Egypt Red Sea tí wọ́n lọ wò ní Egypt mọye owó tí wọ́n generate ní Red Sea wọn ní Egypt mọye tó ń generate ní Red Sea ẹ̀yin náà ní Red Sea lọ́dọ̀ yín náà omi òkun pupa omi pupa àti gbígbóná tó níbi tó ti pàdé omi gbígbóná àti tútù níbi tó ti pàdé tourism kan lẹ́yìn tí gbogbo bẹ̀yẹ jẹ́ kẹ́ ẹ ṣe àwọn ṣọ́ọ̀pù kẹ́ ẹ ṣe mọ́ọ̀ lọ kẹ́ ẹ kó àwọn hòtẹ́ẹ̀lì sí gbogbo bẹ̀yẹ tẹ́ pàwọn èèyàn máa dé sí tán bá dé ẹ ní soríire pẹ̀lú ló máa pa gbogbo yín dànù pẹ̀lú gbogbo owó tẹ níyẹn ẹ wá ń kówó yín rè lóyìnbó wọ́n wá ń fowó yín build another country ẹ wá ń sunkún kápẹ́ irú ìyà yẹn náà lẹ fẹ́ kú sí omi òkun pupa omi pupa àti gbígbóná níbi tó ti pàdé tourism ló yẹ kó jẹ́ ẹ máa kó hòtẹ́ẹ̀ síbẹ̀ ni táwọn èèyàn wọn dé sí inú wà ń bẹ́ẹ̀ ẹ kọ́ mọ̀ síbẹ̀ nígbà tó bá dìgbà ìgbà ooru àwọn èèyàn lọ máa lọlùdé ń bẹ̀ èyí tó fi ń lọ Dubai
tán fi lọ Dubai, àwọn fẹ́ ṣe tourism lọ Dubai, wíbẹ̀ ni wọ́n mọ̀ lọ, gbogbo àwọn ọbẹ̀ yẹn ó wà káàkiri, àwọn òkè láńgbòdo gbogbo bẹ̀yẹn lẹ máa jẹ́ kí hòtẹ́ẹ̀ wà ní gbogbo ìsàlẹ̀bẹ̀ táwọn èèyàn máa dé sí, tẹ́ máa gba gbogbo bẹ̀yẹn, tẹ́ máa fẹ́ǹsì ẹ̀ tó yẹ pé everything máa wà pa, tẹ́sùkọ́ sì máa wà tó yẹ pé tógèètì tó bí tógèètì yẹn ló máa bá wọnú bẹ̀yẹn tó máa níìtì. ẹ kàn ń ṣòṣì orílẹ̀-èdè yẹn, ẹ ní irinṣẹ́, ẹ ní nǹkan tó lè pawó wá fún yẹn, fún resources tẹ̀ ní lásán, àpáàtì resources, ẹ ní àwọn nǹkan tó lè jẹ́ terrorism táwọn ọmọ yìí lè lọ máa wò. ẹ ṣe kankan bẹ́ẹ̀, ẹ ń ṣòṣì ni. a ní igbó kan tó ń pè ní igbó ẹbẹkùn nílùú wa, igbó ẹbẹkùn tó bá dé bẹ́ẹ̀ olùdà èkó ni ara ẹ̀ náà nù, ọ̀rẹ́ ẹ̀ ni ó bá ti wọ bẹ̀ báyìí olùdà èkó ò ní mọ̀nà lé mọ́. tó gbogbo bẹ̀ yẹn tourism ni, tourism ẹ ní nǹkan kan. àìmọye wà ní ìlú tó ní tiẹ̀, ìlú tó ní tourism nílùú ẹ̀, gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé yín ẹlù tá ń gbàǹjo ẹ ti kó lọ sí Dubai, ẹ ti kó lọ sí Brazil, ọba Ọ̀jájá àti olórí Kọ́ládé làgbọ́ngbà náà lọ́kàn wọ́n fi ìró funfun bá wa kó lọ. wọ́n wà fún mi, bá wá fún mi wá kọ́ lẹ́tì o, wọ́n wá sọ́dọ̀ tèmi o, wọ́n wá o, ẹni bá wá sọ́dọ̀ tèmi ẹ kọ́ lẹ́tì o. mo ti sọ yẹn láti 2020, mo ti sọ yẹn ẹ kó ṣì lọ àti gbọ́ngbà yẹn. wọ́n ní private jet lẹ́ máa fi ń kó lọ sí Brazil, ẹ máa fi kó gbogbo sáwa ẹ ti lọ rẹ ta sí Brazil ń bẹ nú omi tó ń mì tẹ́ntẹ́ntẹ́ntẹ́ nú omi. ẹ wà máa fi gbogbo góòlù wa gbogbo góòlù ẹ ti wà tán, ẹ ti wà gbogbo góòlù tán, ẹ wúlò fúnra dáadáa, ẹ wà pọ́pá sọ́yìn, ẹ wà wọ agbádá tó kanlẹ̀ tó kọ̀run. kí ló dé yìí nìkan lẹ́ẹ̀kọ̀kọ̀ wọ funfun ni? ọba tó kúrò ń bẹ àmọ́ tó ń wọ́n wọ dànsí kí ni tó dáa tó dúró re. àwọn aṣọ ló tiẹ̀ tí kí ló dé tásọ ń yẹ̀ lọ́rùn mi báyìí? ṣé mo ti jò ní ìjò? kí ló dé tó ń yẹ̀ dúró dáadáa? ẹ̀yin àwa wọ agbádá ń wá ń katiwọ́ọ̀kì ó lọ há mọ́nú ẹlòvétọ̀. èwo la sọ funfun rọ́? ṣé bẹ́ẹ̀ ṣe funfun náà nínú rin funfun? ṣẹ́nu yín funfun? nínú yín ò funfun? gbogbo tourism tó wà nílé Ifẹ̀ tó yẹ kán máa make owó bẹ́ẹ̀ kẹ́ máa fi tọ́jú ìlú kò sí kankan. nílùú Èkó lásán tourism tó wà nílùú Èkó ó gba àwọn omi no go back tẹ́ ẹ̀ mú kiri, omi no journey of no return. ẹ ti mú mi, mo sọ fún yín láìmọ̀ ìgbà kẹ́kẹ́ mọ́ mu omi no return mọ́, ẹ mọ́ omi mu ẹ kì í gbọ́. wọ́n sì máa kó pàṣán sọ́wọ́ ẹ̀yin ọba mi, ẹ mú gbogbo ilẹ̀ tán wọ́n tà tán, wọ́n máa ní ẹyin ọwọ́ Yorùbá nation tán ti ẹ̀ ń sọ yẹn kò sí tó kà wá. gbé Yorùbá nation bá dẹ̀ fẹ́ dá dúró a jẹ́ pé ikú òṣì lára wọn nígbà tó ta gbogbo ilẹ̀ onílẹ̀ tán ẹlẹ́ẹ̀kẹsẹ̀ dòdì bínú olo bẹ́ẹ̀ ń gbogbo ilẹ̀ wọ́n tà tán, wọ́n ti tà fún China, wọ́n ti ta gbogbo ilẹ̀ fún ṣùṣùkù, wọ́n mú gbogbo ilẹ̀ wa wọ́n lu tágbàdo àwọn ọmọ akóti létà, wọ́n sì ń tà fún bòròrò náà, ń tà fún Haúsá náà, ń tà fún Fúlàní. odidi Èkó tó yẹ kọ́mọ Èkó máa jìyà nínú rìfáínárì. èèyàn tiẹ̀ lè ní kọ́ńpìnì bọ̀ kì í ṣe pé ó máa ra bẹ̀ pa. wọ́n ọmọ Èkó, àwọn Èkó índíjì Èkó, gọ́ọ̀mẹ̀ntì Èkó ló máa gbé ilẹ̀ fún, kò dẹ̀ níra sínú ìgboro, kọ́ńpìnì máa ń wà nínú igbó ni, ibẹ̀ máa ń dá wà ní irú rìfáínárì yìí ò gbúdọ̀ sí níbi tí ilé wà, ó gbúdọ̀ jìnnà. Èkó ló máa control rìfáínárì yẹn, Èkó ló máa ní rìfáínárì tá à ń wí yẹn, gọ́ọ̀mẹ̀ntì Èkó ló máa control rẹ̀, owó tó bá jáde ń bẹ̀ náà máa fi tọ́jú inú Èkó. ẹ̀dẹ̀ kọ́ dúdú rìfáínárì yẹn, ebi airport tí wọ́n dẹ̀ dọ̀tí ó dúdú, gbogbo post office wọn ló dọ̀gún ó rùn, gbogbo police station wọn ló dọ̀gún tó rùn. wọn ní CCTV camera kan tó glass tó nítumọ̀, wọ́n ń pààyàn lójoojúmọ́ ni. wọ́n wá ṣetán wọ́n lọ yọ kámẹ́rà kò nínú Lẹ́kí, wọ́n lè dákẹ́ síbẹ̀, wọ́n ti hang Ṣèyí Tinubu tó ń control bẹ̀yẹn àti bàbá rẹ̀. gbogbo inú ọjà àwọn ọmọ wọn náà wà bẹ́ẹ̀, wọ́n ń fara nínú ọjà àwọn ọmọ wọn náà. sórí ìwọ tó bá jẹ́ ìyá lọ́jà, ìwọ tó jẹ́ ìyá lọ́jà tó bá sì sọ pé àwọn ọ̀nà fẹ́ fòtì fún ayé ẹ̀ràn nu, wọ́n gbàgbé pé Fọláṣadé ọmọ wọn ó ń fara yé inú ẹnu ọjà, fòtì rẹ̀ out, fòtì Fọláṣadé out, jẹ́kẹ́ lómi ìgbà ipò yẹn, èyí tó ṣe ti tó ẹ̀kẹ́rẹ́ ti tóbi tó ti jẹun ó ti yó ẹjẹ́ kó máa lọ. àtọmọ ọdún mélòó ló ti ń ṣe ìyá lọ́jà ní ọjà? àtọmọ ọdún mélòó? torí níta máa ń gbọ́ ni pé níbo tó bá fẹ́ ṣe ìyá lọ́jà gbọ́dọ̀ ní ìmọ̀, ó gbọ́dọ̀ ní ìfọ̀n ló lè kánná kó ní agbára kó ládẹ́ẹ́ só o ti gbàjẹ́ ẹjọ́ kúò, ẹ jẹ́ kó lọ máa fàjẹ́ rẹ̀ sí ìyá rẹ̀ nulẹ̀, kó lọ máa fi sí fámìlì rẹ̀ lọ́kọ́ ẹjú ṣé lomi síbẹ̀. àsìkò ti tó ẹjára yín gbẹ̀yìn ọmọ Èkó, èyí tẹ́ pẹ́ra yín ọmọ Èkó, àwọn àjòjì ọmọ Ràgbìjì wá rúlu yín nínú ọjà nínú ìlú yín. ọmọ Ràgbìjì ní ó ní the nation, òun ìkan náà ló kọ́
ó tẹ̀lé ní company ní òlé ó lè ní company ó ní company in the nation ó ní TVC news ó tún wá lọ rè wábi tó ṣe gbẹ̀gẹ̀dẹ̀ ó lọ rè kọ́ Tinubu square ó fẹ́ make history bí tàwọn wọ́ọ́rọ́ ó kọ́ Tinubu square báyìí ó wá de Fúlàní mọ́lẹ̀ ó de Yíbò mọ́lẹ̀ síbẹ̀ ó de TV ó de Benue ó de gbogbo àwọn middle belt ó wá mú Yorùbá ó wá dè wọ́n mọ́lẹ̀ síbẹ̀ ó wá má kátìfù wá fi borí wọn mọ́lẹ̀ ó wá ṣe tó wá ó lọ sí èrè mẹ́ta tá lè rí òfò orí tó yẹ kán ti wó dànù ti pẹ́ ó mà ga o ẹ̀kan obìnrin kan ọkàn wá dá ọkàn wá ṣe ibẹ̀ kankan nú yóò kàn já àwọn ọmọ tó tún wá dá àwọn ọmọ tí wá láwọn ṣetán táwọn fẹ́ já àwọn kan wá lọ threatening wọn ìwọ tó bá lọ fóòtì lásán mọ iye owó tí Sanwó-Olú ń gbà ní ọjà 6,000 báyìí tó bá ṣe gbèrègbèrè ẹ bú èpèdò ẹ bọ́ òhò fún wèrè kẹ́ẹ̀dé pé ẹ má ti torí àtẹnujẹ náà tó bá halẹ̀ mọ́ yín ẹ̀yin náà halẹ̀ mọ́ tá ló ẹ halẹ̀ mọ́ jọ ẹ halẹ̀ mọ́ tó bá halẹ̀ mọ́ yín ẹ halẹ̀ mọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n bí Ṣóyin mẹ́ga ni wọ́n wá kọ́wọ́ yín báyìí ọmọ Ràgbìjì wá káwọ́ yín kò ó káwọ́ yín kò bí ọwọ́ pẹ́pẹ́yẹ ilé ayé wọn nìkan lẹ wà ní ẹ fọ́ọ̀tì wọn out yìí tán ṣe bẹ́ẹ̀ ti tó bá lọ ṣe mistake tó lọ dìbò fún wọn àwọn náà wà lókè o wọ́n gbà pé àwọn náà ti wà lókè bá wọn ti ní kò sẹ́ni tí ó gba certificate ọwọ́ àwọn nobody tó máa gbà. ẹ bọ́ta kẹ́ dìbò yín fún ẹni tó bá wù yín ní kó wá dìbò fún mi o àbí kó dìbò fún èèyàn kankan dìbò fún ẹni tó bá mọ̀ wípé eléyìí á sọ ìlú dẹ̀rọ̀ á ṣe é fọkàn tán kò ní kówó yín jẹ fúnyàwó ẹ̀ àtọmọ ẹ̀ àti ọmọ ẹ̀ obìnrin báwọn nìkan ló ń gbé síbí gbé sọ̀hún ẹ rore o ìgbàlà ló ń bọ̀ o ẹ gbàrà yín là o ẹ fi ṣàdúrà k'Ọlọ́run fún yín ní okun yẹn láti jáde kẹ́dẹ̀ dìbò yẹn. kẹ́ dìbò yín ló bá tán ẹgbẹ́ra yín kò lọ́wọ́ wọn ẹgbẹ́ra yín gbà